arúgbó tòmí dàn ẹ tẹ́tí gbọ́ ẹ lọ gbé pẹ̀kú ẹ fi jókòó ẹ mọ̀ pé aláṣà alówè alórìṣà alẹ́wà èdè. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé. Orúkọ tèmi ni Blessing Ọmọ́túndé aya Adéfisóyè tí gbogbo yín máa ń pè ní Ṣàkọ́ Blessing bẹ́ẹ̀ ni ọ̀rẹ́rìn sí mi lọ́hùn yẹn ni Ṣàkọ́ náà ni Ṣàkọ́ ló lè ṣe bẹ́ẹ̀ ni. Gbogbo wa pátápátá àní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run, àní fojú sunkún ọkọ, àní fojú sunkún aya, bógo tí ń jẹ́ ti Ọlọ́run. Ní báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá wa Ifákọ́ládé Ajisa Awore ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tó ní fún wa. Aroba rèé bàbá. Ìdí àtàgò ni fátà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí. Ìdí àtàgò. Wọ́n fún wọn pè ní ìdí olóyin. Orúkọ rẹ̀ àkọ́kọ́ gan ni ìdí òtúrá. Ìdí lọ́tún òtúrá lósìn ni wọ́n ń pè ní ìdí àtàgò. Bẹ́ẹ̀ ni ìdí àtàgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí ojú wowó ojú rówó ojú wọ́mọ ojú rọ́mọ adéáfúnníní eléyìí tí í ṣọmọ òrìṣà abùfáìní eléyìí tí í ṣẹrú òrìṣà wọ́n ní kó rúbọ ńjẹ́ tóríṣà ń ṣọ̀gbọ̀gbọ̀ àrùn tó ń tara káká aláìlénìdé ǹjẹ́ ọba òkè nígbà lọ́wọ́ nígbà fáìní ìfádàkùn mágbárí ọwọ́ mi dànù. Bẹ́ẹ̀ ni ṣe rí wọ́n ní kíní ìkíní ẹ̀ olóòlù oko wò ń lo odò ṣé tí ọba tó podé tó tó lòdì sọ níbà. Ìbẹ̀lẹ̀ yẹn ọba. Ìbẹ̀lẹ̀ yẹn ọba òòsà òkè nígbà lọ́wọ́ ní báyìí tí gbà fáìní lọ́ bá fún yàn ní nǹkan tí ò bá mẹ̀tọ́ ẹ̀ ó gbà padà ó gbé fẹ́ lòmíì. Àṣeyọ̀wò elédùn tó máa rè. Ọ̀kàrè Kábíyèsí. Ọ̀gbọ́dún lódò bí Ọ̀rúnmìlà ṣe sọ̀tọ́lẹ̀ òòsà Ọbàtálá òun ló bí níní àìní wá jẹ́ ẹrú ẹ̀. Ọjẹ́ ẹrú Ọbàtálá. Ní níjọ́mọ̀ ìwáyá tí wọ́n mọ̀ pé tí bàbá bá ní tọmọ ni ẹni tó sì lẹ́rú òun ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rú. Ká má bàa lọ wo náà ara òòsà wáyá wọ́n bá ní kí wọ́n lọ rèé wá ẹyin àparò 16 wá kí wọ́n fi ṣètùtù kára ẹni ara òòsà lè yá ní ọmọ ẹ̀ bá ní níbo lòun ó ti rí ẹyin àparò 16. Bàbá máa gúgógù bóun lòun kú ni gbogbo ogun tí ń bẹ ńlẹ̀ sọ ọmọ kọ́ dájú ọmọ nù ṣùgbọ́n àìní wò pé olówó òun ò gbọ́dọ̀ kú olówó òun ò gbọ́dọ̀ kú ọba tó tọ babaláwo lọ kí wọ́n jọ ọkàn ní kọ́kọ́fà wọ́n ní kó fa taari àtòbí wọ́n ní kó fi kófà wọ́n ní kó wá bọ́ sínú igbó wọ́n ní yóò ṣalábàpàdé ẹ̀yìn àparò. Lọ́ba mọ́ ìrìn pọ̀ ní bá ń lọ nígbà tó yá lọ́ba pàdé ọ̀sán yìí ní àìní ń bọ̀ lọ́dà ó ní ara olówó òun ni ọ̀yá wọ́n sì ní káwọn lọ rèé wá ẹyin àparò 16 wá níbo lòun ti fẹ́ rí ìyẹn ò náà sọ lọ́wọ́ báboyún kan ṣe dé tó ń kọjá lọ́nà ọmọ bá mú kí leléyìí ọ̀dà mo láti wá rí àtàrí o mo láti róbì àìní ní ń bẹ lápò mi ọ̀dà mọ̀ ọ̀sán yìí bá gba ẹbí ọmọbìnrin ló bá bí wọ́n kí ni wọ́n ló sọ pé òun wá náà ó lẹ́yìn àparò kan ó bá ọ̀sán yìí bu yẹ̀pẹ̀ ó dà sínú igbó wáá ó ní ọbẹ̀ kọ́ lọ́ọ́ rí iṣẹ́ yìí ló bá kẹ́yìn àparò ló bá kó wálé ló bá fi ṣe tutù ìlara òòṣà bá yá ṣàbá ní ìwọ tó ọjọ́ mọ tòun gbogbo tó ń sọ gbogbo ẹ̀ lòún gbọ́ ó fẹ́ kóun kúkọ́ lè bá àjogún eléyìí tó gún òtọ́ sí gan tọ́jẹ́rú òun ló lọ rí sáré kiri ń sìsì ọmọ ó ńlá tò ní lọ gbogbo tó ń fún ọ òun gbà lọ́ba kó fáìní jọta ìní dọ̀lọ́rọ̀ tó dọ̀lọ́ lánàá. Ẹ gbọ́ gbogbo ẹni tó bá sọ pé nǹkan ò kàn án ẹni tí ó kàn lọ́jọ́ ọ̀la yóò ju tó ní kò kàn án lọ nítorí àìní padà wá di ẹni tó ní wá padà dẹni tí ò ní. Bó ti rí nù ìdí àtàgò kẹ́yìn àparò ojú wa ojú rẹ̀. Ẹrú lè dọ́mọ ọmọ náà sì lè dẹrú.
báyìí abala àrọ́bá ló tún kàn. àrọ́bá rèé bàbá kan. Ajá ni yóò Ajíbọ̀rọ̀ ẹlẹ́sìn ọmọ ìyáálé mọ́mí mi lámọ́láwọ̀ ìrọ̀ ọtí ṣọ̀nà èmi ṣoṣo bí a ti mọ́kọ kọ lẹ́pọ̀n tí ń ṣòyàwó rẹ̀ lábẹ́ Àjàní omi mi a ní kó ní kálukú sórun tiẹ̀ lọ́tọ̀ ní àjọ yọ̀nú èèyàn tí ń bẹ̀ yàn jẹ́ o èmi á sọ pé kíní àná pamọ́ àbí ó pamọ́ ń bẹ́ẹ̀ mọ̀ pé mi ni mo gbé kíní ọ̀hún dé ẹ wá ra lọ́wọ́ mi àrọ́bá mo gbé dé àrọ́bá bàbá tán òun mo gbé dé lónìí ọkùnrin obìnrin ẹ máa ń bọ̀ ẹ wá kan fìdílé kan fìdílé nǹkan ṣé dáadáa mo bá gbogbo yín náà ẹ rí ohun tí mo mú wá lónìí ìtàn kékeré kan ni ìtàn yìí dá lórí èèkàn mi kan ìtàn yìí dá lórí àgbẹ̀ ìlú kan ẹ rí àgbẹ̀ yìí fẹ́ dáko sí ìgbèrè ọ̀run ayé sọ fágbẹ̀ ń pé kó má dáko sí ìgbèrè ọ̀run àgbẹ̀ bá súré tètè ó lọ dáko sí ìgbèrè ọ̀run àgbẹ̀ yìí ló bá dé gan bẹ̀rẹ̀ tágbẹ̀ yìí bá mọ́kọ́ tó fẹ́ ṣàlẹ̀ lẹ́gàn ni wọ́n bá yọ ságbẹ̀ wọ́n pọ̀ débi tí ò níye wọ́n lágbẹ̀ kí ló fẹ́ ó lóun fẹ́ kọbi lẹ́gàn lọ́ba ní dúró pé kó máa lọlé bó bá dòwúrọ̀ ọ̀la pé kó padà wá ìgbà tágbẹ̀ máa délé ó dàárọ̀ ọjọ́ kejì làgbẹ̀ bá padà sẹ́gàn ló bá bá wọn tó ti kọbi lọ rẹpẹtẹ làgbẹ̀ bá lanu inú àgbẹ̀ ń dùn lóyún làgbẹ̀ bá tún mọ́kọ́ ló bá tún wúlẹ̀ ló fẹ́ gbìn gbàdo làwọn wí bá tún bóde sí àgbẹ̀ kí ló fẹ́ ó lóun fẹ́ gbìn gbàdo wọ́n ní kó máa lọlé pé kó padà wá ìgbà àgbẹ̀ máa relé ó dárọ̀ ọjọ́ kejì làgbẹ̀ bá dé ó bá wọn ti gbìn gbàdo lọ́bọ̀rọ̀ gidi inú àgbẹ̀ ń dùn ẹ mọ̀ wípé tíkú bá ń jọ gẹ̀dẹ̀ tíkú bá ń rẹ̀dí ikú ò mọ̀ pé ohun tó dùn ní ń pa ni wàhálà àgbẹ̀ yìí ló bá wọ pé kóun ya àgbàdo kan wò pé yóò gbó àbí yóò gbó làwọn wí bá tún jáde sí wọn ní kí ló fẹ́ ó lóun fẹ́ ya àgbàdo kan wò wọn ní kó máa relé tó bá dòwúrọ̀ ọ̀la pé kó padà wá làgbẹ̀ bá ló máa fi dé àwọn ohun yìí wọ́n ti ya àgbàdo lọ gbogbo àgbàdo náà kó lọ́ ti ya sílẹ̀ tán àti ìtógbó àti ìtí ògbó làgbẹ̀ bá wọlé odoko ní bó ni ṣé mo rán yín làgbẹ̀ yìí bá ń fọwọ́ gbárí ló ń gbárí pé ṣé mo rán yín ló ń gbárí pé mo rán yín làwọn ohun yìí bá ní àgbẹ̀ kí ló fẹ́ àgbẹ̀ yìí ò dáhùn ó tún fọwọ́ gbárí làwọn ohun bá wò títí ọba ní àgbẹ̀ ò sọ ohun tó fẹ́ bóyá ó fẹ́ jẹ́ ká fọwọ́ gbórí òun ni ní gbogbo orin pátápátá wọn bá súnmọ́ àgbẹ̀ ni wọ́n bá gbá gbogbo orí ẹ̀ títí kágbẹ̀ fi rọrùn alákejì rí pé ohun tá a mọ̀ jẹ ní pa ni àwọn olójú kòkòrò èèyàn ẹ dákun ẹja máa ṣọ́ra Àjàní mo kú sọ bẹ́ẹ̀ kú yọ òwe lẹ́sí Ajíbọ̀rọ̀ bá gbàjà ẹ mọ̀ pé tíkú bá ń jọ̀gẹ̀dẹ̀ tíkú bá ń rẹ̀dí ẹ mọ̀ pé ohun tó dùn ní pa ni ẹja ṣe jẹ́jẹ́ ẹ dákun ibo lẹ fẹ́ jẹ èrè ẹ bá ń sọ náà ìlàrú ọ̀gọ̀ngàn máa mú jẹ mú tà àwọn ọmọ yàrá àwọn ọmọ ẹbí òkú mọ́tọ̀ọ̀run borí erí gbígbó ọmọ bàbá ìyá ṣe ìyá owó zamba 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 bí ògògó ọmọ pọ̀ ọ́ ti ń yé egun òtókè orúkọ omi odò tó nípo tó nípo tó nípo tó nípo tó nípo ọ̀tàràrà omi odò ọba
mú gbàyàn kò mí omi odò tó ní gbórí ilé ìkan ṣọ̀gbà perin ìkan ṣọ̀gbọ̀nà baramọ́jẹ ìkan ìyókù ó lọ yọ lẹ́kùlé òpè ní farombi ọmọ alómìlá bí ẹja kò pé alódò lẹ́kùlé ìgbàlẹ̀ òkun wọ́n ní apò pé wá kíjà ìgbàdé tó dé igbó ti kún igbó ti ya ọmọ ọ̀rọ̀ yálù ní ọ̀rọ̀ yálù yàn ọ̀rọ̀ yálù kẹ̀kẹ́ ọmọ akẹ́kàkà kọ́rọ̀rọ̀ gbọ́ bọ́rọ̀rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ lè ṣe ọmọ inú àwo tí ń jókèrè lórí omi ìsàlẹ̀ ẹ̀bẹ̀ níta àwọn àgbùrè ògògó kúlódò orí ọmọ kú mọ́ ajá ní mọ́tò ọ̀tọ̀run orí wáyé rí bí pé ọmọ bàbá jẹ́ àṣírí àwo zambazamba ògògó ọmọ ẹgbẹ́ ní àká ẹ̀rí Àjàdí mo kúrẹ́lẹ̀ bàbá mi ó tún yọyọ mi ọjọ́ ìpẹ́ ìjẹ́ kárẹ̀lé ilé là ń lọ ká má bàa yà láṣẹ tẹ́. Aroba rèé bàbá kan. Gbogbo ẹ̀yin èèyàn wa ẹgbọ́n báyìí àbẹ́ ẹ̀gbọ́n ẹ rí báyìí àbẹ́ ẹ̀ rí gbogbo bá a ṣe bẹ̀rẹ̀ bá a ṣe tò bọ̀ ó tọ́gbọ́n àbí ò tọ́gbọ́n ó tẹ́kọ̀ọ́ àbí ò tẹ́kọ̀ọ́ ó tó yẹ àbí ò tó yẹ oyè làgbà wò ní fi mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ṣe bẹ́ẹ̀ gbọ́ àrọ́bá tòní náà ẹ sáré bá àrọ́bá ọ̀hún ṣe rí ẹ dákun sọ́kọ́gbọ́n àbí ọ̀kọ́gbọ́n tó bá ti wá kọ́gbọ́n ẹ má gbọ́ lásán kẹ́ ẹ fílẹ̀ o ọgbọ́n inú rẹ̀ ní kẹ́ ẹ múlò nítorí ọgbọ́n náà la ṣe ń ṣe o nítorí ká lè kọ́gbọ́n la ṣe gbétò ọ̀hún kalẹ̀ bó ṣe ń dùn yùngbà yìí Elédùmarè ò ní jọ́ tán kò ní tán fún gbogbo wa o kì í tán di àkèrè owó ìtawápò wọ̀yọ̀wọ̀yọ̀ owó ò ní tán lọ́dọ̀ gbogbo wa á tún máa lọ lónìí á tún padà wá gẹ́gẹ́ bí ìṣe wa àmọ́ ìṣe tiyín náà ẹ má gbàgbé o ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ sọ àjọ wà fúnra wa náà ni o Ọlọ́run ló dá wa pọ̀ orí dúró fágbọ̀n mọ́mi náà ni àbẹ́ẹ̀ rí betí bá ṣe méjì àyẹ́rí àtẹlẹsẹ̀ bá ṣe méjì àrìnà ìbàdí bá ṣe méjì àjòkó téńté lórí ẹní àwa ni tiyín ẹ̀yin tiwa. ẹ mọ̀ pé aláṣà alówè alórìṣà alẹ́wà èdè àtúnlóríkì ìdílé oríkì ìdílé wa ó yàtọ̀ àwọn kan ṣáà ní ọmọ aráàké àwọn kan tún ní